tó o bá ṣiṣẹ́ yìí, àkọ́kọ́ ni wípé wàá mọ ẹni tó wà nídìí ọ̀rọ̀ rẹ, wàá mọ àṣírí ogun tó ń ja ayé ẹ. Èkejì paríparí ẹ̀ ni wípé ìtúwọ́ àwọn àgbà pọ́nbélé ni tó dá mi lójú. Béèyàn bá ti rí ìtúsílẹ̀ àwọn àgbà, gbogbo ohun téèyàn bá ṣe àṣeyọrí la máa já sí. Irú ọkàn bẹ́ẹ̀ ò ní máàmú bọ́ mọ́. Ò ń máàmú bọ́ òrówó, ọ̀nà dí, ọkùnrin ń ja ẹ́ lẹ̀, òríṣẹ́ ṣe, kọ̀ǹtrátọ̀ ni ẹ́. Tó o bá ti ṣe, ìtúsílẹ̀ rẹ dájú. Wòlíì Oyètọ́lá ọmọ Aládéwúrà ló ń bá yín sọ̀rọ̀. Gbogbo ẹni tó bá bá fídíò yìí pàdé, rí i pé o share rẹ̀ lẹ́ẹ̀méje ó kéré jù, kẹ́lòmíì ò lè bá rí àǹfààní ẹ̀ jẹ, kó lè bá a ṣiṣẹ́ fún ẹ. Iyọ̀ dídì là ń pe iyọ̀ yìí. Iyọ̀ dídì ni. Ọjọ́ Monday ni kó gẹ̀ẹ́tì iyọ̀ dídì yìí. Ọjọ́ Monday. Tó bá ti di alẹ́ ọjọ́ Monday, tó bá ti di aago 12 gẹ́rẹ́gẹ́, wà ní ìhòòhò ọmọlúwàbí, mo iyọ̀ yìí dání. Ka Psalm 17 sí iyọ̀ yìí ní ẹ̀ẹ̀méje, Psalm 17. Tó bá ti kà sí lẹ́ẹ̀méje, wàá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Èmi lágbájá ọmọ lágbájá, gbogbo ibi tí wọ́n ti dè mí, gbogbo ibi tó gun mi ti wá, bí ẹnìkan bá di iyọ̀ lọ́jà, ẹlòmíì ló máa ń tún lé. Ọba tó ní wákàtí wá tú mi sílẹ̀. Ọba tó dá òkùnkùn àti ìmọ́lẹ̀ wá tú mi sílẹ̀. Wàá gbàdúrà dáadáa, ó kéré jù ní ìhòòhò ọmọlúwàbí yẹn, wàá gbàdúrà yẹn bíi wákàtí kan. Bó bá gbàdúrà yẹn tán, fi iyọ̀ yìí sí abẹ́ pílò rẹ. Lọ sùn ní ìhòòhò bẹ́ẹ̀, o ò gbọ́dọ̀ má rìnrìn àjò tó ní agbára. Apostle Prophet Oyètọ́lá ọmọ Aládéwúrà ló ń gbàdúrà fún yín. Lórúkọ Jésù Kristi, Ọlọ́run kó tú yín sílẹ̀. 08106311252 òun ní nọ́mbà mi fún àdúrà, ìran àti ọ̀nà àbáyọ. 08106311252. Bó o bá ti fi lálàá, àlá tó bá yí ẹ, ṣiṣẹ́ tọ̀. Bí ò bá yí ẹ, pè mí tó o bá ti jí láàárọ̀. Iyọ̀ yẹn, bù díẹ̀ nínú ẹ̀ kó o fi dáná oúnjẹ, kó o lọ gbé fáwọn tó ń tọrọ owó, àwọn oníbàárà. Èyí tó kù nínú iyọ̀ yẹn dà sómi kó o lọ fi ṣan ara rẹ̀. Ṣùgbọ́n tó bá ti tú iyọ̀ yẹn, má dé padà mọ́ o. Yóò dára fún ẹ. O máa rí àánú gbà. Iyọ̀ kékeré ni kó o fi dáná oúnjẹ nínú iyọ̀ yẹn, ìyókù fi sómi kó o fi wẹ̀. Ẹ̀rí rẹ̀ dájú.